أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. lẹ́yìn ìgbà tí a ti dá ọpẹ́ fún Ọlọ́run tá dẹ̀ fi ṣe àsàlátù fún Ànábì Muhammad, gbogbo àwọn àgbàlagbà wa nínú ẹ̀sìn gbogbo wọn pátápátá ni a kí. Ọlọ́run kó má sáà bá wa kí wọn. Bàbá wa ọba ọlọ́lá wa ọba wa nínú ìlú Ògbómọ̀ṣọ́ tá a wà yìí àti gbogbo ibi tí Ògbómọ̀ṣọ́ bá nawọ́ dé ní kọ̀rọ̀ àti ní gbangba, ẹni tí ó jẹ́ olórí lọ́balọ́ba níbẹ̀, àwọn náà ni His Imperial Majesty Ọba Gandhi Afọlábí Ọládùnní Ọláoyè tí ń jẹ́ Òrùmagẹ́gẹ́. Kábíyèsí o bàbá mi, mo sì fìlà fúri adé, mo pàgùn ọmọ níwájú yín, mo bá búbú o, mo súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀fà, mo sì jìnnà sọ́ọ̀ba níwọ̀n ẹgbẹ̀je. àwọn Yorùbá ní arọ́bàfín òun náà ni ọba ń pa. orin kan ń bẹ gbàtà fi ń bẹ ní kékèké, òun la wo fíìmù yẹn, mú ìwà Adémọ́lá ló ṣe kí ni mo fẹ́ fọkọ fíìmù nìṣe náà, wọ́n á máa kọrin kan níbẹ̀. èyí tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀fà kábíyèsí o, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je kábíyèsí o, arọ́bàfín lọ́ọ́ máa pè dá sẹ̀ríà fún bó ti fẹ́. ìdá ọba mi kọ lálálá, ẹni bá fojú dọ̀ọ̀ba àwòwò àwò. Ọba Gandhi wa ọba ni, ọlọ́lá jùlọ ọba ni. Kábíyèsí, ẹ̀yin lẹni ọba, ẹ̀yin lẹni orin náà. ìdá yín kọ lálá, ó sì mú dáadáa. gbogbo ẹni tí ó bá láwọn tó bá kan àbáwọn dà bá kan, ẹ jẹ́ kí dà yín ó ṣiṣẹ́ ní orí wọn. bẹ́ẹ̀ ni Ọlọ́run kó bá wa mójútó yín, Ọlọ́run kó bá wa kún yín, Ọlọ́run má dà ìlú mọ́ yín ní orí. gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n ń ṣiṣẹ́ lórí bí ìdàgbàsókè yóò ṣe ṣẹlẹ̀ nínú ìlú Ògbómọ̀ṣọ́, tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá wa kábíyèsí ọba Gandhi, Ọlọ́run kó bá wa mójútó ìletò ẹnìkọ̀ọ̀kan tí yín náà. gbogbo àwọn ẹ̀hàn nánú àwọn ọba àwọn ẹ̀hàn nánú àwọn ọba tó ṣe wípé ìfẹ́ agbègbè wọn gan ò múmú láyà wọn. ọba mi ti jẹ nísìnyí, bàbá ń kà yóò ti máa ka ọdún mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ, kò mú ìdàgbàsókè kankan bá ìdílé tó fi di ọba débi tí ó fi mú ìdàgbàsókè bá ibi tó di ọba sí. ẹ gbọ́, láàrin ọdún méjì tí bàbá wa Gandhi tí wọ́n ascend sórí throne àwọn forefathers wọn, tí wọ́n gun orí àpèrè gẹ́gẹ́ bí Ṣọ̀ún nínú ìlú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin náà ẹ wò tún ẹ wò sí, ẹ rí wípé ìyàtọ̀ ti dé. ìyàtọ̀ tó wá dé nì òun ló ń bí àwọn ọ̀tá nínú, àwọn ọ̀tá àlú, àwọn ọ̀tá àdàgbàsókè, àwọn ọ̀tá àlọsíwájú. wọ́n wá ń bọ́ ọ̀tá sórí agbègbè. èmi ò mọ̀gbà tó bá máa ń sọ rẹ̀ di blogger. la ilaha illallah, Ọlọ́run kó ṣàánú wa. Nàìjíríà, ilẹ̀ Yorùbá, àmọ́ bí à ń bọ́rọ̀ ayé lọ. àwọn ọba kan wọ́n wà ń ṣe rándanràndan. máa tó wá béèrè náà pé ẹni tí ń sọ̀rọ̀ wọ́n sì lọ́ba ni, wọ́n sì ní ọba lélẹ́yìí tí ń sọ̀rọ̀ yìí náà. La ilaha illallah. tọ́ Ọlọ́run, gbogbo àwọn arú rándanràndan yẹn ìwọ ló máa ń tó tọ́ sí wọn. masa gba ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ wọn. They have said it clearly, because bàbá kábíyèsí sọ, ọba Gandhi sọ,
wọ́n láwọn pè wọ́n pé ẹjá jọ ṣiṣẹ́ papọ̀, ẹjá lo ìfẹ́, ẹjá jọ gbé ìlú yìí débi tó ga, ẹjá jọ gbé Ògbómọ̀ṣọ́ lọ sí iwájú. Wọ́n ní àwọn ọba rándanràndán tá a dẹ̀ ń sọ òun lọ́nà òkè ń bẹ̀ òun àti tí ń bẹ lọ́nà ìsàlẹ̀ ń bí. Wọ́n ní àwọn ìsàrẹ̀ Ògbómọ̀ṣọ́, wá ìsàrẹ̀ Ògbómọ̀ṣọ́, ẹ̀ ń jẹ lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ẹ̀ ń mu lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ẹ̀ ń jí ẹ̀ ń sùn lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Gbógbómọ̀ṣọ́ ò bá ṣe nǹkan kan míì fún yín mọ́, àsánsán pé ó gbà yín láàyè lórí ilẹ̀ rẹ̀ kẹ́ ẹ máa ṣe, kẹ́yìn náà ó máa rí jẹ, kẹ́ máa rí mu, ká yóò sì máa pè yín ní nǹkan. Kò yẹ kẹ́ ẹ fa burú sẹ̀san oore f'Ògbómọ̀ṣọ́. Yorùbá ní ọwọ́ tí bá ń fúnni lóúnjẹ, ẹnu tó bá mọ oore, tó bá mọ rírì ìfúnni lóúnjẹ, kò yẹ kó gé irú ọwọ́ bẹ́ẹ̀ jẹ. Ẹ̀yin ò mọ rírì rẹ̀, ẹ wá lérò wípé ẹ ní nǹkan kan lọ́dọ̀ àbí ẹlẹ́nu ẹláhàn aburú tẹ́ lè fi kan àpèrè sọ̀hún, tápèrè yóò fi di àpèrè yẹpẹrẹ. Lákìn Ọlọ́run tó ní àpèrè yẹn, ọba tó ní àpèrè yẹn, náà gẹ́gẹ́ bí kí lorúkọ ẹ̀, Abdul Muttalib, bàbá Ànábì, bó ṣe sọ fún Abrahata níjọ́ tó fẹ́ wá wó Káàbà wípé inna lil bayti rabban yahmihi aw kama qal. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àpèrè sọ̀hún ó ní ọba tí ń sọ, bí Káàbà ṣe ní Ọlọ́run tí ń sọ Káàbà táburú òfin lè kan Káàbà, bẹ́ẹ̀ náà ni àpèrè sọ̀hún náà ní ọba tí ń sọ, Ọlọ́run tí ń sọ, tó jẹ́ wípé aburú kankan ò lè kàn án. Èmi a máa sọ bó dẹ̀ ṣe rí ni mò ń sọ yẹn, tó jẹ́ wípé ká ní àpèrè sọ̀hún, bàbá sọ̀hún, ọba sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, ká ló lọ́ọ́ jí ọ̀kan lára àwọn ọmọ Oòduà ni. Gẹ́gẹ́ bí àwọn ọba kan ṣe jẹ́ nílẹ̀ Yorùbá yìí, tó ṣe wípé títan mọ́ àti síso mọ́ àti lílẹ̀ mọ́ Oòduà àti Ilé-Ifẹ̀ ni ló sọ wọ́n di hẹ̀rẹ̀ǹtẹ̀, ló sọ wọ́n di nǹkan tó tóbi nílẹ̀ Yorùbá. Ká níbi irú bẹ́ẹ̀ náà ń bẹ fún Ṣọ̀ún ni, kò sí ọba Ṣọ̀ún, kò sí ọba tó tó Ṣọ̀ún tí ó tó Ṣọ̀ún nílẹ̀ Yorùbá. Àmọ́ tòun ti bí Ṣọ̀ún ò ṣe lẹ̀ kó tan mọ́ Oòduà, kí èyí ṣe kèké sàwọn ọmọ Oòduà, tòun ti bí ò ti ṣe òun àtàwọn ọmọ Oòduà wọ́n jọ ń bẹ ní tight báyìí ni. Ọlọ́run gbé àpèrè yẹn, ó gbé e ga débi wípé ó sún mọ́ òkè téńté, ọ̀gbẹ́sẹ̀ kan bára wájú, òun ni Ṣọ̀ún, ògbé ẹsẹ̀ kan bára wájú. Mọ̀láyà Sheikh Islam Alhaji Ibrahim Niass, àwọn ni wọ́n sọnù kọ̀ sídà wọn kan, wọ́n ní ó dèrèkù mamadọ̀ wà àfúùtù mambakọ̀ wà ìntàsàbàkọ̀ rìjálù asbakọ̀. Ọ̀rọ̀ yẹn ó ṣe ọ̀rọ̀ bàbá Ṣọ̀ún, ọ̀rọ̀ Ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́, ó ṣe déédéé ọ̀rọ̀ gbogbo àwọn lọ́balọ́ba táwọn ń pera wọn ní nǹkan, tọ́lọ́hun pè ní nǹkan láwọn ọba táwọn wò lókè. Tá a bá ń sọ nípa wípé Olúgbọ́n ó ṣáájú Ṣọ̀ún lóòótọ́, Gbódo bá di ẹja sọ. Tá a bá ń sọ wípé Àrẹ̀sà ó ṣáájú Ṣọ̀ún lóòótọ́, Gbódo bá di ẹja sọ. Tá a bá ń sọ nípa àwọn tí wọ́n tá a bá ń sọ nípa Aláàfin Ọ̀yọ́, ó ṣáájú Ṣọ̀ún dé lóòótọ́, àwọn tí ń dá dé kí Ṣọ̀ún ó tó dé. Àmọ́ ó dèrè kù mọ̀mọ́dọ̀ bí wọ́n ti ṣe ti ṣáájú kọjá wọn, Ṣọ̀ún gbé ẹsẹ̀ kan báyìí, ó sì lé gbogbo wọn bá, ó ṣe déédéé wọn.
wa afutu mambao so mo bá tún gbé ẹsẹ̀ kejì báyìí ló bá tó pé àwọn tí mò ń wò wájú lẹ́ẹ̀kan tí mo rí pé mo ti bá wọn mo mà tún ti dù wọ́n lẹ̀ sẹ́yìn tí Ṣọ̀ún bá gbé ẹsẹ̀ kan 100 ọdún lónìí tí mò ń sọ̀rọ̀ yìí Olúgbọ́n ó máa sáré tọwọ́ bọ̀ lẹ́yìn ni bí Ṣọ̀ún bá gbé ẹsẹ̀ kan 100 ọdún lónìí Àrẹ̀sà ó máa sáré tọwọ́ bọ̀ lẹ́yìn ni ẹ gbọ́ kèyí ṣe pé a fi ń fi àléébù kan àwọn ọba tá a dákọ yẹn bọ́lọ́hun ọba ti ṣe nígbà fọ́gẹ́ ẹ dákun gbogbo èyí tẹ́ ń fojú dùnú wò mí ẹ máa bá mi tẹ kábíyèsí òru mẹ́gẹ́gẹ́ ẹ jẹ́ ó máa lọ kábíyèsí òru mẹ́gẹ́gẹ́ ẹ máa bá mi fi kí bàbá mi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ the paramount ruler of this land ọba ńlá tí ń gbàdọ̀ bá lè ọba ńlá tí ń fọba jẹ imperial majesty nígbà táwọn kan jẹ́ royal highness wọ́n fẹ́ gbéra wọn ga àwọn náà wá tó ń gbé àwọn ní royal majesty àgbà royal majesty kì imperial majesty ẹ ṣẹgbẹ́ royal majesty imperial majesty gbogbo Ọ̀yọ́ yìí mẹ́ta péré ni wọ́n bàbá mú Aláàfin àmú Ṣọ̀ún àmú Olúbàdàn gbogbo ẹ̀yin yòókù ẹ̀ ń bọ̀ lẹ́yìn ni kò bá wá dáa kẹrin yín dáadáa kẹrin kó neat kó clean Ọlọ́run ló lọ́lá lọ́dọ̀ ló làgbéga lọ́dọ̀ ó ṣeéṣe kọ́lọ́run gbọ́lá kó gbé àgbéga fẹ́yìn náà ṣùgbọ́n kẹ máa lérò pé tẹ́ ẹ bá jẹ ẹnìkan lẹ́sẹ̀ lẹ́ẹ̀fi níyì aksam to be rabbil kaaba ẹ máa yẹpẹrẹ ni mò ń kí bàbá Ṣọ̀ún lọ́wọ́ náà ni kábíyèsí kíkí yín jù báyìí lọ sà ọba Ghandi Afọlábí Ọládùn ní Ọláoyè tí ń jẹ́ Òrùmọgẹ́gẹ́ the Òrùmọgẹ́gẹ́ the third Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land àbá Ṣọ̀ún Ọlọ́run kó jẹ́ pẹ́ lóyè má jẹ́ wọlá yín lọ́wọ́ nígbà kankan Ọlọ́run má gbọ́ ọlá jábọ́ọ̀lẹ̀ lọ́wọ́ yín Ọlọ́run má jà yín bọ́ọ̀lẹ̀ kó láàyè ọlá ìyá nẹ́bì níwájú Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ó kí gbogbo àwọn olóyè láàfin bàbá bákan náà ìní mo kí bàbá wa ìmáàmù àgbà Fadilatu Sheikh Muhammadu Habibullah Ahmad Tijani Uthman Ayilara the second Ọlọ́run kó jẹ́ àrí yín pé àtìgbà àtàgbà àtàyètẹ́ ìdìmú Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ mo wá ń fi kíkí yín yẹn mo tún fi ń bá yín kẹ́dùn mo kí gbogbo council yín lápapọ̀ bẹ́ẹ̀ gbogbo council imam in council mo wá ń fi kíkí yín mo fi ń bá yín kẹ́dùn títí bàbá wa dáadáa ọ̀kan gbòógì lára ẹ̀yin imam in council tọ́lọ̀ ń pè sọ́dọ̀ lánàá mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ta ni bàbá wa Fadilatu Sheikh al-Marhum Abdul Ghani bàbá wa àgbà Ayíbàtà mufasiru àgbà lánàá ó ti dànà náà nù fún Ògbómọ̀ṣọ́ bàbá wa Khalifatul Qadiriyya fún gbogbo Ògbómọ̀ṣọ́ tí Ọlọ́run pè sí ọ̀dọ̀ lánàá mo kí yẹ kú ara yẹra ẹ kú àtẹ̀mọ́ra bàbá kú dáadáa ká ní bí èèyàn bá ṣe kú òun ni Ọlọ́run sì máa ń sẹ̀san fẹ́ dá ni tá a sì mọ̀ pé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ò kì í jẹ́ èèyàn gbé kò dẹ̀ kì í ṣọba alábòsí kọlọ́n kó bá àṣàlékùn kẹ bàbá náà tàn máa pé nù kẹ́ ni wọ́n ń bẹ látàná yẹn kọlọ́n bá àṣàlékùn kẹ náà fún wa torí gbogbo àwọn akhbar wa sifat tá ń gbọ́ nípa wọn ó ń já mọ̀ wípé ẹni Ọlọ́run tòótọ́
òun ni bàbá náà. Bàbá yìí wọ́n lọ síbi mọ́lúdì níjẹ̀ta. Wọ́n lọ síbi wàlímà níjẹ̀ta. Tí wọ́n lọ gba kí ó fáwọn ọmọ àwọn ọmọ wàlímà. Sheikh Najimuddin wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Wọ́n lọ gba kí ó fáwọn ọmọ níjẹ̀ta. Wọ́n lójú níjẹ̀ta yẹn lèmi náà ń ṣe wàlímà fáwọn ọmọ. Ọ̀kan lára àwọn brothers mi Prince Taufik Ọláoyè wọ́n ń bẹ lójú agbo mi tí bàbá fi ń pè wọ́n wípé hello because wọ́n l'appointment níjẹ̀ta yẹn pé àwọn ò ríra wọn. Wọ́n wá ń pè pé má wà mọ́ lónìí o mo wà lóde kan. Màá dẹ̀ tún gbabẹ̀ darí sóde mi ilẹ̀ oṣù kí n tó délé. Jẹ́ kí rírí wa ó di ọjọ́ Monday. Láì mọ̀ wípé ọjọ́ Monday yẹn náà ni Ọlọ́run ó pè wọ́n sọ́dọ̀. Àwọn Imam Zulu ní kò ṣe. Bàbá ní nínú àwọn dáadáa bàbá yìí ni mò ń sọ o. Àbáwá yìí bàtà. Bàbá Imam ní Zulu, bàbá wa Imam kò ṣe. Wọ́n ní wọ́n ra fóònù kan fáwọn èrò bí wọ́n ti lọ gba fóònù yẹn gan níbi tí bàbá Mufasiru àná bàbá wa yìí bàtà tí wọ́n sanwó fóònù náà sí. Ìlé òkun ti lọ gbà. Wọ́n ní fóònù yẹn tí wọ́n rà fáwọn táwọn sọ fáwọn ẹlẹ́hà nígbà bàbá wọn bá mi sanwó fóònù. Wọ́n mọ̀ ní lọ gba fóònù bí báyìí àwọn ẹlẹ́hà wá gbé fóònù wọn pè bàbá wọn wá ń kí wọn. Wọ́n wá ń sábà pé Ọlọ́run jẹ́ àárín yín pé wẹ́ ṣe wọn kú náwó nǹkan kan o. Nígbò wá di alẹ́ ìjẹta yẹn náà tí mo ní bàbá lọ sáwọn òde. Bàbá Mufasiru tí wá sẹ́ndì owó àdúrà sí Imam Zulu. Imam Zulu ni wọ́n sẹ́ndì 3,100 sáwọn. Wípé yìí ìfẹ́ kówó yẹn dín 3,000 ẹ bá mi fún àwọn ẹlẹ́hà ń lé pé owó àdúrà àwọn tí wọ́n ṣe òun nu 100 naira tó lé lórí ẹ̀ òun ní kẹ́ ẹ fi lọ gbà lẹ́nu POS. Allahu Akbar. Allahu Akbar. Tamutu kullul baraya. Subhana man la yamutu. Gbogbo ayé ni ó tán yányá. Mímọ́ Ọlọ́run ọba tí èyí tán. Kullu man alayha fanin. Gbogbo ohun tí ń bẹ láyé léyìí tí ń ṣẹ̀mí ni. Àtàwọn tí ń bẹ ńbẹ̀ tí ó ṣẹ̀mí. Olúwa ni fanin. Gbogbo ẹ̀yányá ni ó tán. Àwa yìí náà ó tán jọ́ kan. Ìwọ tó ń wò mí hun náà ó tán jọ́ kan. Àwọn tí wọ́n ń ṣàbòsí hun náà ó tán jọ́ kan. Bàbá tí ó fàbòsí lo ayé. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Subhana man la yamut. Kálá ní kú láyé ni àti ẹ̀mọ́ táwọn kan sọ ayé dà. Tòun tí bọ́lọ́run tó wá sí wá fi ikú tó tún wá gbé sínú ayé kó máa jẹ́ òpin fún ìrìn àjò ayé tá ń bẹ́nu ẹ̀ yìí. Ẹlòmí ò tún ní wo bó ni ó ti ẹ̀ ṣe rí yóò kàn máa ṣe rándanràndan náà ní. Yóò bá sọ wípé bó bá ṣe kinní kan kó o ṣe bí ṣùgbọ́n tó bá rántí ikú kó o ṣe kinní. Ìmúwé ń pa àwọn èèyàn yóò ti yá àwọn èèyàn ìmọ̀ bí máa sì pa dáadáa. Bàbá wa yí bàtà Ọlọ́run bá wa kẹ́ wọn o. Dákun Ọlọ́run bá wa gẹ̀ wọn o. Bá wa ṣe kú nísìnyí fún wọn ìròyìn. Àwa náà mọ̀ wọ́n. Bàbá ò ní mo ká dá o ṣeun. Ọlọ́run máa sọ. Allahu Akbar. Ọlọ́run sì mú wọn lọ. Mímú wọn lọ tọ́lọ́run tún mú wọn lọ òtú ìṣe mímú lọ ìyẹpẹrẹ. Ẹ jẹ́ máa ròyìn wọn bọ̀ wá. Nígbà àṣùbà mọ́júmọ́ àná. Mọ́júmọ́ Monday àná. Tásùbà ń tó bọ̀ wá. Bàbá dìde wọ́n jáde nínú ilé wọn. Wọ́n sọ̀kalẹ̀. Wọ́n lọ mọ́sálásí. Wọ́n lọ pèrun. Ìpẹ́tọ̀ ìwọ tó rán dùn má yájú o. Yájú àsìkò rán ti ń tó bọ̀ o. Ẹ dìde ẹ wá kírun o. Wọ́n lọ pè àwọn èèyàn kan wá kírun. Wọ́n pè wọ́n tán mọ́sálásí wọn láwọn fẹ́ ṣe gá. Wọ́n wá padà sílé. Ìpadà sílé wọ́n lọ gbọ̀nsẹ̀ tán. Wọ́n jáde. Àáfà tóhun sì wọ́n lọ.
wọ́n wá sọ fún pé ìwọ máa ń sùn mọ́sálásí mò ń bọ̀ Allahu asọ́lọ́hun ti dé àsáwọn ti rí pé àwọn ti gbàlejò ń sùn mọ́sálásí mò ń bọ̀ wọ́n sì wọnú ilé lọ jẹ́jẹ́ ọlọ́run sì pè wọ́n sọ́dọ̀ ya ayyatuha nafsul mutma'inna irji'i ila rabbiki radiyatan mardiyya fadkhuli fi ibadi wadkhuli jannati dákun ọlọ́run tó bá jẹ́ pé ọ̀kan nínú iṣẹ́ tí wọ́n ṣe náà ní wípé wọ́n pè wọ́n láàsì kí ọlọ́run tó pè wọ́n ọ̀dọ̀ bá wa ṣàlékún àforíjìn fún wa bá wa ṣàlékún ìyọ́nú rẹ̀ fún wa bá wa ṣàlékún kẹ́ rẹ̀ fún wa bá wa ṣàlékún gẹ̀ rẹ̀ fún wa jàmáà retí wọn mọ́sálásí pé bàbá ìmáàmù ń bọ̀ wọn wá gbúrò wọn pé wọ́n ti pẹ́ kí ni wọ́n ń ṣe náà ẹ̀jẹ̀ ń lọ yọjú wọn ẹ̀jẹ̀ ń lọ wò wọn ẹ̀jẹ̀ ń lọ kù wọn wá náà délé ni wọ́n bá bàbá pé tọ́ kọ́dí ń taqala kọ́dí tahala ila rabbihi bàbá ti ṣèrìn àjò wọ́n ti sípò padà ẹni ó ní wọ́n ti pè wọ́n padà àwọn kan wá lè máa ṣe kódà ọlọ́run mú kìnnìkan igbáṣegbá àwòsàwò lọ́lọ́run mú fikú yọ̀yàn fikú yọ̀ kó lọ́lọ́run mú ìwọ tọ́lọ́run ò mú má kú o kò dù sáyé bàbá yìí rábòsí wọn ò ṣe gbogbo opportunity tí wọ́n fi lè ṣe àbòsí wàláì ìní ọlọ́run ọba ìní ó láàlẹ̀ fún wa ṣùgbọ́n wọn ò ṣe gbogbo opportunity tí a fi máa ń ṣe àbòsí òun ni bàbá yìí ní torí wípé àwọn tí wọ́n ń bẹ lórí irọ́ tí wọ́n ń bẹ lórí àbòsí nínú ìlú Ògbómọ̀ṣọ́ yìí àwọn náà wé wọn láwà ní àwọn náà fún wọn jẹ mufasiru àbá wa ń sọ fún wọn wípé gbogbo ìtàn tó ń pa mọ́rẹ̀ tó gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí ò bára wọn mu ìtàn tó ń pa yìí irọ́ ni tó bá ń sọ̀rọ̀ nípa ilé Ayílára kìí mi èyí ṣàjòjì inú ilé Ayílára tó bá ń sọ̀rọ̀ nípa ilé Ajílógbá tí ìyá rẹ̀ jọ máa bẹ̀ n ò kì í ṣe àjòjì ilé Ajílógbá gbogbo ìtàn gbogbo ọ̀rọ̀ tó wá ń sọ yìí ò bára wọn mu wá nǹkan míì sọ tó alẹ́ká dìfẹ́ǹdẹ́ àwọn pẹ̀lú àwọn ètò ń sọ yìí èmi ò ní tò lẹ́yìn rẹ o bàbá náà dẹ̀ fún kọ̀yìn sí ayé wọn wá kojú sí Ọlọ́run tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ bá ti sọ náà láàmà ṣe bẹ́ẹ̀ ti wí ìhun náà ní àwọn kan ti gba mọ́sálásí lórí àbòsí nísìnyí àwọn kan ti lọ hajj lórí àbòsí wọ́n ti place àwọn kan sórí ṣàhàríyà owó oṣooṣù bá iye tó mọ̀ gbà lóṣooṣù ní nítorí kó sáà lè sọpọ́tì àbòsí ṣùgbọ́n bàbá yìí kọ̀yìn sí àbòsí tí wọ́n o wọ́n wá kọjú sí Ọlọ́run ọba wọn níbi tí mo lò ó dé yìí ìfàbòsí pilẹ̀ rẹ̀ ìwà gbọ́dọ̀ yọrí ẹ̀ síbi àbòsí Allahu akbar Allahu akbar Allahu akbar ìfàbòsí bẹ̀rẹ̀ rẹ̀ ìwà gbọ́dọ̀ fàbòsí parí ẹ̀ níbi ọjọ́ orí mi dé yìí bàbá náà wá dúró tọlọ́run wọ́n dúró ti òdodo wọ́n dúró ti mímọ́ wọ́n dúró ti tótọ́ wọ́n dúró ti ní tí Al-Qur'an pa wọ́n láṣẹ wọ́n dúró ti ní tí súnà Nábì pa wọ́n láṣẹ. Bàbá yìí bí wọ́n fẹ́ wọn ní fún yín lówó bàbá ní kò sí ní tí mo fẹ́ fowó wọn ṣe kò sí ní tí mo fẹ́ fowó wọn ṣe kódà wọ́n gbé ọkọ̀ fún bàbá tún tà á péyìn tún ní gun ọkọ̀ La ilaha illallah ẹ wo ìpayọ̀ Ọlọ́run ẹ wo ìpayọ̀ Ọlọ́run ẹ wo ìbẹ̀rù Ọlọ́run wọ́n gbé ọkọ̀ fún bàbá tún tà àníṣẹ́ ìní gun ọkọ̀ La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam bàbá wa tán sórí sùúrù wọ́n tán sórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n tán sórí kó lè da
wọ́n tàn sórí òótọ́ wọ́n tàn sórí òdodo wọ́n ṣe Islam wọn dáadáa dákun Ọlọ́run dákun Ọlọ́run dákun Ọlọ́run ọba fa'alu lima yuridu ni ọ in tó bá wù ọ́ Ọlọ́run ọba in ló máa ń ṣe àrà tó bá wù ọ́ Ọlọ́run ọba òun ló máa ń dá dákun Ọlọ́run dákun Ọlọ́run dákun Ọlọ́run ayakunla yes sir bẹ́ẹ̀ ni sir okay sir okay sir okay sir dákun Ọlọ́run bá wa yááfì bàbá náà bá wa yááfì wọn bá wa pàṣẹ wọn rẹ́ ẹ̀dẹ́ wáyé kó mọ́ láti ṣe pé tí wọ́n ṣe níbọ̀ ọ̀dọ́ wọn ní nígbà ìwé tí yóò tí máa ń kankan ní kódà àwọn ètò wọ́n ṣe nígbà tí wọ́n tún dàgbà náà dákun Ọlọ́run bá wa yááfì wọn bá wa fojú fòódá fún wọn Allahumma ighfir lahu warhamhu Allahumma naqqihi min khatayahu kama yunqqa thawb al-abyad min ad-danas Allahumma baddilhu daran khayran min darihi wa ahlan khayran min ahlihi Allahumma in kana musinan fazid fi ihsanihi wa in kana musian fatajawwaz an sayyi'atihi Allahumma naqqihi min khatayahu kama yunqqa thawb al-abyad min ad-danas Allahumma aghsilhu bil ma'i wal barad was salaj Ọlọ́run o dákun 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 bá wa dé mi wọn pọ̀ má ẹ̀mí àwọn ẹni rẹ̀ bá wa dé mi wọn pọ̀ má ẹ̀mí àwọn ànábì Ọlọ́run wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim bismillah qul huwa allah mẹ́ta níbi tẹ́ tí ń wò mí un ẹ dákun ẹ bá mi ké gbogbo láàdá àti láàdá ká bá rí lórí ẹ̀ Ọlọ́run o bá wa tún sọ dodo ke ojo ge fún bàbá wa gbà sama aka sheikh Allahu akbar Abdul Ghani bàbá wa gbà láyé bàtà tí wọ́n jẹ́ mufassiru àná fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n dẹ̀ jẹ́ khalifatul qadiriyya lánàá fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad gbogbo àwọn tó wá lè máa sọ wípé tó ó ti lọ Ọlọ́run ṣeun mo ti wí ṣáájú tẹ́lẹ̀ wípé ìwọ náà gbogbo ohun tí wọn ò fi lọ ní kó lọ ṣe kó má bàa lọ o àwọn lọ síbi dáadáa là ń ròyìn wọn yìí ìwọ náà lọ tiẹ̀ náà káwo ibi tí wọn náà ó tàn sí wọ́n ń béèrè lọ́wọ́ Sheikhina Alhaji Ibrahim Inyas náà ni wọ́n ní pẹ̀lú gbogbo bí wọn náà ṣe ń gbìyànjú sẹ́sìn yìí tó ń lọ láti country dé country láti máa jagun sójú ọ̀nà ẹ̀sìn Islam yìí àti gbọ́ ẹnìkan náà ṣáájú tóun náà ti ṣe irú gbìyànjú báyìí tí wọ́n náà ń ṣe yìí nínú wọ àtẹni yẹn ta lọ̀gá ta ló jura wọn lọ tàlẹ́ni tí wọ́n wá ń fi Sheikh Ibrahim compare wọ́n fi wọ́n compare Sheikh Usman Danfodio ìní wọ́n fi Sheikh Ibrahim compare wípé ta lọ̀gá nù ẹ̀yin méjèèjì èsì Sheikh Ibrahim fún wọn ní wípé Usman ti parí tiẹ̀ ó bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ ó ṣe àríbi tó ṣe é sí ó sì parí ẹ̀ àríbi tó yọrí ẹ̀ sí èmi bẹ̀rẹ̀ ni èmi ò tí ì parí ẹ̀ tí mẹ̀bí tèmi ó parí tèmi sí fa'alun lima yuridu lọ́lọ́run fa'alun lima yurid ọba ṣe yóò wù ọba tí máa ń ṣe ní tó fẹ́ gbọ́ àdìsá nẹ́bì kan ni ó ní inna ahadakum dáadáa ń bẹ nínú yín la ya'mal bi amali ahli aljanna yóò máa ṣiṣẹ́ tí ó fi wọ àlùjànnà iṣẹ́ àwọn ọmọ àlùjànnà ni yóò máa ṣe láti ìdìde ayé ẹ̀ láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ ànábì ní hatta ma yakunu baynahu wa baynaha illa zira títí tó jẹ́ wípé ní tí ó kù láàrin òun àti kó wọ àlùjànnà yẹn kò ní ju ìgún ọ̀kan báyìí lọ fayasbiqu alayhi alkitab kádàrá tọ́lọ́run ti wá kọ dákun Ọlọ́run wọlá abẹ́ adé yìí náà kádàrá abú mẹ́jọ ó kò lé wa lórí àpadà sí aburú àpadà sí ìgbàdàkùn Ọlọ́run mẹ́jẹ àmà
Ànábì ní fayasbiqu alayhi al-kitab kádàrá Ọlọ́run tọ́lọ́run wá kọ́lé lórí pé ọmọ náà ni yóò bá gba wájú ẹ̀ yóò bá ṣe fayamal bi amal ahli an-nar yóò bá máa ṣiṣẹ́ táwọn ọmọ náà máa ń gbà ìyá àtàràdé yé omi tẹ́lẹ̀ ìparí ayé ẹ̀ sí àìwọ̀n tẹ́lẹ̀ yìí ń ṣe yóò bá kú sórí ẹ̀ fayadkhuluha yóò bá wọ náà pẹ̀lú rọrùn inú òfin wọ náà ọ̀hún. Ànábì tó wá ní wa inna ahadakum ìtún bẹ nínú yín o la ya'mal bi amal ahli an-nar tó yẹ pé ìwà rẹ̀ ìṣesí ọ̀rọ̀ ẹnu ìgbésí ayé ẹ̀ iṣẹ́ náà ní ṣe òun náà hatta ma yakunu baynahu wa baynaha illa dhira in tí ó kù tó òun náà fi wọnú náà ò ní ìgún ọkàn báyìí lọ fayasbiqu alayhi al-kitab kádàrá ó bá tún kò lóhun náà lórí in tí ó kù láàrin àti kó wà lùjánà láàrin òun àti kó wọná ẹ̀yìn náà ní kò ní ju ìgúnpá kan lọ kádàrá Ọlọ́run ó bá gba wájú ẹ̀ yóò bá kò lé lórí fayamal bi amal ahli al-janna yóò bá bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ àwọn ọmọ àlùjánà àwọn ará àlùjánà yóò bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ dáadáa fayadkhuluha òun ló bá tún wà lùjánà yẹn pẹ̀lú rọrùn. Ọ̀rọ̀ tí Sheikh Ibrahim rò nìyẹn pé fa'alu lima yuridu lọ́lọ́run òǹkálùkù wa ìbẹ̀rẹ̀ ní ibi tí ó tán sí wà láì kò sẹ́ni tó máa Ọlọ́run jẹ́ tán dáadáa ní ká máa tọrọ Ọlọ́run jẹ́ parí ẹ̀ dáadáa ní ká máa tọrọ wọ́n lá àwọn tó fún ní kí wọ́n lè sọ̀ láyọ̀ dákun Ọlọ́run já wa náà ó sọ̀ láyọ̀ já sọ̀ dáadáa bíbí èyàn ó sọ̀ sí ní kókó àti irú onírà àti irú òṣòro àti sọ̀ gangan ní wàhálà o àti sọ ní wàhálà Ọlọ́run dákun já sọ dáadáa wọlá àwọn tí wọ́n sọ dáadáa dákun náà dáwà náà sọ dáadáa tọ́ mo wá ń bẹ ní ọ̀dọ̀ bàbá wa rí bàtà lánàá òun ni ìròyìn kan kàn mí la wípé bàbá olóyè tuntun àti bọ́ sí bòbí náà nù àti sí chapter mi àti bọ́ sí new phase àti bọ́ sí ìlú mi. Ìròyìn kan pé bàbá olóyè tuntun wọ́n wọ ààfin lánàá wọ́n kọlù wọ ààfin wọ́n láwọn fẹ́ kíje èmi ò mọ̀ bóyá kíje wọ́n ṣe pé ní ìmọ̀ bí wọ́n ti ń ka ọjọ́ kíje ìrìn tí wọ́n bá léyàn kíje èmi ò pé wọ́n ka ọjọ́ méje bíbí ó ti kíje lónìí ó dọjọ́ kíje tó joyè èmi wà lọ bá wọn ṣe ka ìkíje wọn tó fi jẹ́ pé àná Monday òun ni wọ́n fi ìkíje sí bàbá olóyè wo ààfin o wọ́n kọlù wo ààfin wọn láwọn fẹ́ kíje ṣùgbọ́n àwọn dáhàlálì ọmọ ọba àwọn tí wọ́n dúró ti àpèrè bàbá wọn gẹ́gẹ́ báwa náà ṣe dúró ti àpèrè bàbá wa tá a dẹ̀ sojo nígbà kankan ìyẹn fíjọ́ kan yìí fàsìkò kankan sojo rí ẹ lọ wo àtìpìlẹ̀ mi. Nígbà mo fi ń dá abẹ́lé mi nìkan ìsojorí ìgbà tí wàá pọ̀ yìí náà kò sojo nínú ọ̀rọ̀ wa àìlọ́ba ká lójo akin ni wá ẹ̀jẹ̀ akin ni wọ́n fi bí wa títọ́ akin ni wọ́n tọ́ wa rírè akin ni wọ́n rè wá wíwò akin ni wọ́n wò wá gbogbo bí tẹ́ ẹ bá sì ti rí wa ẹ gbọ́dọ̀ máa rí akin ní gbogbo ìgbà tí wọ́n bá ń kí ìlú wọn ní mo fẹ́ràn rẹ ìlú àwọn akíkanjú ọ̀kan nínú ọ̀kan nínú ìlú akin ọ̀kan nínú àwọn ìlú akin tí wọ́n bá ń ka àwọn ìlú akin ilẹ̀ Yorùbá ọ̀kan gbòógì kódà kìí ṣe kọ́kan gbòógì aṣáájú àwọn akin òun ni Ògbómọ̀ṣọ́ jẹ́ àwọn tó sì ṣe àwálẹ̀ àwọn ni wọ́n jẹ́ aṣáájú nínú akin yẹn ọmọ àjànàkú òsì yàrá ọmọ tẹkùn bá bí ẹkùn ni
àwọn makin àwọn ọmọ ọba àwọn ọmọ ọkọ ọmọ ọba tó rọ máàlì ń bẹnu àwọn ọba nínú àwọn ọmọ ọba náà àwọn máàlì kan bẹnu àwọn kanda kan bẹnu rẹ̀ sì tá bá yin àwọn ọmọ ọkọ tá ń ṣàdúà fún wọn a máa fàbẹ́rẹ́ gún àwọn máàlì tí ń bẹ nínú wọn náà àwọn ọmọ ọkọ kódà kẹ́ ẹ tún lè mọ̀ àwọn òbí bí ọkùnrin àwọn ni wọ́n dìde ni wọ́n lé olóyè dànù bọ́ta jáde ṣèbó olóòmúlẹ̀ pẹ̀lú ààfin yìí ẹlòmíì gọ̀fà ẹ máa wọ ẹlòmíì bí ó ti dàgbà ó lọ́jọ́ lórí àbí ẹni tó ti pé 89 years kò gbé sẹ́ni kò lọ́jọ́ lórí náà lóòótọ́ ẹ máa wọ ẹlòmíì kó kàwé ga àwọn wọn ló kàwé gboyè ẹlòmíì ka ìwé ni ìwé ò ká kò ká làákàyè kò ká ọpọlọ èmi a máa sọ mo dẹ̀ ń sọ ní gbogbo ìgbà ká múlẹ̀ ká ṣàdéhùn ní jẹ́ bẹ́ẹ̀ bí àdéhùn pẹ̀lú èèyàn pé màá ṣe báyìí ó múlẹ̀ pẹ̀lú ẹ̀ nìyẹn ó múlẹ̀ pẹ̀lú ẹni ìyẹn nìyẹn pé màá ṣe báyìí fún ọ níjọ́ tó o ti wí ìyẹn ó gbọ́dọ̀ ṣe kinní yẹn ó gbọ́dọ̀ ṣe ìmúlẹ̀ àdéhùn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ṣé àwọn sàhábà ànábì ṣé wọn bá ànábì ìmúlẹ̀ ni ṣé wọn bí àdéhùn pẹ̀lú ànábì ni ìmúlẹ̀ ń bẹ nínú Islam àwa mùsùlùmí gan fún àwa sáàbọ́lọ́hun múlẹ̀ ni sáàbọ́lọ́hun bí àdéhùn ni torí ká ní Yorùbá ní ń dà yín láàmú tẹ́ fi ń tu sí pé gbogbo tó máa sọ pé nǹkan àmúlẹ̀ ó gbọ́dọ̀ wà satanic kò pọn dandan kó wà satanic méjì ni àwọn kinní yẹn tọlọ́hun ń bẹ lọ́tọ̀ tí kíni ti ṣe ìtọ́nù ń bẹ lọ́tọ̀ ìtọ́lọ́hun bá wá ń lò fún rẹ̀ yẹn tí ṣe ìtọ́nù bá ń lò fún rẹ̀ tí Ọlọ́hun náà bá wá lò fún rẹ̀ tí tọlọ́hun yẹn òun irinṣẹ́ gbàgbọ́ yẹ níbo ni mo fẹ́ ṣàlàyé ẹ̀ ò yé mi jama ìmúlẹ̀ òun ni kó sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu kó jẹ́rìí pé kò sọ́ba mẹ́ta ń jọ́sìn fún àyàfi Ọlọ́hun àti pé ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́hun ọba ni ó múlẹ̀ pẹ̀lú Ọlọ́hun nìyẹn ó múlẹ̀ pẹ̀lú ẹ̀sìn tó gbà nìyẹn ní tó o bá ti wí bẹ́ẹ̀ òun ló ti gbọ́dọ̀ ṣẹbọ mọ́ ní tó o bá ti wí bẹ́ẹ̀ òun ló ti gbọ́dọ̀ sí ẹ̀sìn ní ìmọ̀ tó yàtọ̀ sí Islam tó ń ṣe yẹn that is in tí wọ́n ń pè ní ìmùlẹ̀ nìyẹn in tí wọ́n ń pè ní kí wọ́n gbé àdéhùn pẹ̀lú èèyàn nìyẹn ọ̀rọ̀ kéwò òye kò yí ọ̀pọ̀lọpọ̀ àfáà bí gan débi tí ó wà yí àwọn tí wọ́n ń kéwú lábẹ́ wọn ẹnìkan ní I reserve my comment don't reserve your comment just come out for me I'm here with my proofs I'm here with my evidences you come with your own evidence to what láti tako mi. Don't say you will reserve your comment. Come out as bí mo ṣe jáde ìwọ náà bọ́ta tan kámẹ́rà sójú. Jẹ́ àmọ́ màálùmáàtì tí ń bẹ lára tiẹ̀ náà. Ẹni tí ò bá kéwù ìwọ tó ò bá lọ lé kéwù má bá wa dá sọ́rọ̀ ẹ̀sìn. Ìwọ tó o bá tún kéwù tí kéwù òye má bá wa dá sọ́rọ̀ ẹ̀sìn. Àwa ayé ṣe wípé kọ́là lágbájá. Níwọ̀n bá Ọlọ́run fi yí àwa náà wala fakharan ìmùlẹ̀ ń bẹ nínú Islam àbí nínú suratul Fatihi aya 18 aya 18 náà ni níbi tí Ọlọ́run sọ pé laqad radiyallahu 'anil mu'minin Ọlọ́run ní pàápàá èmi Ọlọ́run ọba mo ti yọ́nú sí àwọn olùgbàgbọ́ òdodo izi yuba ya'unaka tahta shajaro nígbà tán bá wà nábì ìmúlẹ̀ lábẹ́ igi nígbà wọ́n bá ìwà nábì gbé àdéhùn lábẹ́ igi ìtí ń jẹ́ ìmúlẹ̀ ìtí ń jẹ́ àdéhùn ní pé kíni nǹkan báyìí láṣẹ bá ti ṣe nìyí
ẹni ó bá wá yapa sí tí wọ́n sọ yẹn wọ́n sọ pé ó ti dalẹ̀. La ilaha illallah. Àbí àwọn mùsùlùmí tí wọ́n di mùnáfìkí, kí ni tó sọ wọ́n di mùnáfìkí? Òun ni wípé kí ni ìmùlẹ̀ tí wọ́n ṣe, wọ́n dalẹ̀ rẹ̀. Gbogbo ohun tí wọ́n ń sọ níbìkan wọ́n tún lọ ń rìvílẹ̀ fáwọn míì níbòmíì, wọ́n dalẹ̀ Islam lọ́lọ́run fi néèmù wọn as munafik. Sọ bẹ́ẹ̀ ṣe lú lọ́lọ́run fi wá sọ fún wọn pé gbogbo ẹni ó bá ti wá dalẹ̀ ó ń tọ̀hún ò kì í dalẹ̀ lójú orí innal munafiqina fi darkil asfali minan nar. Gbogbo àwọn sọ bẹ́ẹ̀ ṣe lú àwọn dalẹ̀ àwọn tí máa ń dalẹ̀ láyé fi darkil asfali minan nar, ìsàlẹ̀ ọ̀gbun náà lòun Ọlọ́run bó fi wọ́n sí. Ìtumọ̀ Yorùbá pé ẹni ó bá dalẹ̀ ò ní dalẹ̀ nìyẹn. Àwọn ti dalẹ̀ láyé wọn níbi tó dà kan tí wọ́n lọ láti kìyàmọ̀ tó junú náà lọ. Mo àwọn pé pásítọ̀ onímúlẹ̀, àfà onímúlẹ̀, kíní kan àlùfáà ń ṣe múlẹ̀, ó ń ṣe gbá ń ṣàwo, òpònú náà ń sọ òpònú yẹn náà bọ́ta, èmi ò múlẹ̀ pẹ̀lú ẹnì kankan, èmi ò ṣe kíní kankan, ìtì ń bẹ lára mi jù múlẹ̀, wọ́n máa ti ń jẹ́ múlẹ̀, ó dáná káàtì á sọ wípé o fẹ́ ní o múlẹ̀ pẹ̀lú o fẹ́ múlẹ̀. In tó bá mú ọmọ fẹ́ múlẹ̀ ká ní ìmúlẹ̀ sàtánì yẹn náà in ló fẹ́ sọ ó ní tẹ́rísì tó fẹ́ tẹ́rísì. Torí àwọn tó ní àwọn onímúlẹ̀ ni wọ́n ní oyè yẹn sì ní oyè ìmúlẹ̀ ni. Kìí sòye tó máa ń wéyàn láwà ní. Oyè wíwé láwà ní kọ́. Torí ìsìláàmù kọ́ ní ìpìlẹ̀ Ògbómọ̀ṣọ́, àwọn ológun ìpìlẹ̀ àwọn bàbá wa. Ọdẹ ni wọ́n ń ṣe. Gbogbo ọdẹ láyé yìí sì ní wọ́n ń bọ Ògún. Ìlú mú kábíyèsí sọ wípé nígbà tí mo fẹ́ di ọba yàrá Ògúnlọlá ìbẹ́ ń bì ìbẹ́nu àfin bì nínú àbátá ń bì mo wọ́bẹ̀ mo sì máa ń tá a máa ń ṣe ká tó wọ́bẹ̀. Ṣèbẹ́ yìí lẹ ṣàyọjú hàn ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin lẹ ṣàyọjú hàn lẹ́lẹ́yìn náà fẹ́ jókòó sórí kinní yẹn ẹ̀yin kọ́ lẹ ní. Àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ní. Bó bá dẹ̀ lè ṣe bí wọ́n ti ń ṣe má wulẹ̀ yọjú bẹ̀ pé o fẹ́ jókòó síbẹ̀. Ìmọ̀ o jẹ́ mùsùlùmí o àbò o jẹ́ kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn Kristi o. In tó bá mọ̀ tó bá sọ pé ọba tó fẹ́ jẹ yìí o láwàní ló fẹ́ wé ajẹ́ kó lọ jẹ ní Saudi. Àmọ́ ọba wípé adé ló fẹ́ máa dé ó dé adé nílẹ̀ Yorùbá. Gbogbo ohun tí ń jẹ́ orò tó rọ̀ mọ́ dídí adé yẹn, gbogbo ohun tí ń jẹ́ orò tó rọ̀ mọ́ díjókòó lórí àpèrè yẹn dóòlè ní fún ọ ò gbọ́dọ̀ ṣe. Ó wá fẹ́ joyè kan lábẹ́ àpèrè yẹn dóòlè ní fún ọ gbogbo ohun tó bá rọ̀ mọ́ ní tán máa ń ṣe tán fi ń joyè yẹn ò gbọ́dọ̀ ṣe. Wọ́n ní ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá rí bó ti máa ń rí. Ní wá ń sọ èmi ò múlẹ̀ pẹ̀lú ẹni kankan òkú náà ò múlẹ̀ èmi ò mú ọba kankan sọ̀wọ́n nǹkan sùn ní mo mà àṣọ yìí ìdẹ̀fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ jí ọmọ ẹ̀yin tẹ́ ẹ jí ọmọ fún bàbá yẹn ẹ̀yin tẹ́ ẹ jí ọmọ fún bàbá yẹn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ fún bàbá yẹn. Can't you call your father, your grandpa? Can't you call him into order? Ni pé wọ́n ṣàkíyèsí pé bàbá mi ẹ̀mà tí ń sọnù grandpa ẹ̀mà sí lójú ọ̀nà mọ́. Wọ́n dẹ̀ ń sọ ní tọ́tún fi ń dùn ẹ̀ pé ó kọ̀ rẹ kọ́ ló ń gbé káàkiri mọ́ yìí o ti kárí ó kọ mọ̀lẹ́bí yín o. Bó bá wá wù ọ́ tún ọkọ mọ̀lẹ́bí yín ṣe tó bá wù ọ́ bà ọkọ mọ̀lẹ́bí yín jẹ́. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mọ̀lẹ́bí fún wa ẹ pè wọ́n into order. Káwá jẹ́ pé bí ó ṣe wá máa lò lọ náà ni ẹjẹ́ ń kọ́ yín ní kinní kan tí ẹ máa ń ṣe. Ẹ lọ mọ èrè ni ló kọ wọn èrè amọ̀lẹ́wàá ma. Ẹni ó fẹ́ ba ẹ̀yìn jẹ́ ó fẹ́ fi ojú tiẹ̀ ba ẹ̀yìn tí yín jẹ́ torí gbogbo wa lápadà kò ń bí.
àwọn tá bá fi lé lẹ́yìn a sì gbọ́dọ̀ fi àwọn èèyàn lẹ̀ sínú wàhálà ká fi wọ́n lẹ̀ sínú ìdààmú òun fẹ́ fi sínú ìdààmú nìyẹn ẹ̀yin náà wá jẹ́ kó ṣe kíni ẹ jẹ́ kó tayé rí dààmú kó tó dálì kìyàmà ẹ mọ èrè rẹ̀ ẹ má ẹ fa màmá ẹ wá máa dáná sun kó jóná látàyé dọ̀run ẹni Ọlọ́hun fẹ́ bà àpèrè jẹ́ fún yín òun fẹ́ bà ìlú jẹ́ òun fẹ́ bà oyè ìran yín òun fẹ́ bà jẹ́ fún yín ẹ mọ èrè rẹ̀ ẹ má fi pákó mọ́ yóò dé eru kíákíá a mọ̀ ní kẹ́ ẹ fi mọ́ ẹ wọ agbádá sí i lọ́rùn irú ìfìlà tí máa ń dé òun náà ní kẹ́ ẹ dé sí i lọ́rùn kódà ẹ fi àmọ̀ ṣe ilẹ̀kẹ̀ irú ilẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ ẹ fi àmọ̀ ṣe sí kẹ́ ẹ wá iná tó yanjú kẹ́ ẹ máa dá lé lórí ẹ má jẹ́ kí náà wọ́n kú ẹ máa dá lé kẹ́ tún máa fi kàbátì àdákù fún kẹ́ máa fata ẹ máa dáta sínú ẹ̀ fún kí wọ́n ní kí ló lè kẹ́ sọ pé ó fẹ́ ba ọ̀la jẹ́ fún yín ẹ̀yin náà wá ẹ fẹ́ tayé ba àlìkìyámà jẹ́ fún kó bàjẹ́ fún láyé kó túbọ̀ ó bàjẹ́ fún lálìkìyámà ó wá dúró sáwùjọ kan ìwọ̀n àwọn yákàyákà ọba sọ̀hún àpèrè tó méje ẹni nǹkan tó sọ ọ́ di tó dà ìwọ ló mọ bá kan wo ma sọ̀hún nǹkan sùn ni wọ́n mà ó ṣe kó àwọn sọ̀hún nǹkan sùn yẹn jọ kó jẹ́ pé àwọn ló máa dọ̀bálẹ̀ fún nígbà tó fẹ́ joyè tó fi jẹ́ pé wájú sọ̀hún ló ń dọ̀bálẹ̀ sí pẹ̀lú orí pandán níbo o fẹ́ gba certificate tí wọ́n fún ọ ní ìwé ẹ̀rí pẹ́tọ̀ oyè tá a fi ọ jẹ yìí o a ti fi ọ jẹ o ṣe lọ gbà lọ́wọ́ àwọn tó pera yín ní council tó jẹ́ pé ọwọ́ sọ̀hún ló ti gbà á o wá lóò bá sọ̀hún múlẹ̀ wàláyì o ti bá a múlẹ̀ wàláyì o ti bá a múlẹ̀ fúnmọ́bì láyì o ti bá a múlẹ̀ o sì ti ń dalẹ̀ tó bá wá dalẹ̀ yìí tó bá dá tó tálì bó ṣe ń dá lọ́hun tó bá yẹ kó o dá náà ni tó tètè bọ́ dápò ṣàṣìṣe ni gbogbo ohun tí mo sọ kó sọ pé gbogbo ohun tó sọ yìí o bóyá o mú nǹkan kan ló fi ń sọ àbí àwọn kan ló kó sí ọ lẹ́nu pé kó o máa wí bẹ́ẹ̀ tó o dúró lé lórí pé o sọ gbé kò sẹ́ni tí ó bí ọ bó o bá kọjú tí wọn ò lè bí ọ lójú ẹ bó o kà àyà tí wọn ò lè bí ọ tí wọn ò lè wí ikọ̀ ọ lójú wọn á wí lẹ́yìn rẹ̀ síbí wọn sọ pé àwọn kan hùwà kan lánàá èyí tí wọn gbọ́dọ̀ máa sọ tó o tún fi ń fọ̀rọ̀ yẹn challenge authority ṣé Abdullahi ibùnú Umar àbíká ni ìgbà tí wọn bá ń bẹ láyé nígbà rẹ̀ ni ìwọ challenge sahaba ẹlòmíì kò tiẹ̀ sí tẹ́lòmíì èyí fi ra rẹ̀ pè níwọ̀n tó o máa ń pa nínú ẹ̀sìn máa ń pa nínú ẹ̀sìn la ilaha illallah tó máa tàbí challenge authority èèyàn lórí nǹkan kan lórí àdísì tó fẹsẹ̀ rinlẹ̀ tó bá wọn inú ó challenge mọ́ tó fi ní kẹ́kẹ́ ká má sọ ni Ànábì ní antum shuhada Allahi fil ard ẹ̀yin ni ẹlẹ́rìí Ọlọ́run lẹ́ẹ̀mọ́ jẹ́rìí tó jẹ́ pé ẹ̀rí yín tẹ́ bá ń sọ nípa ẹni tó bá rọ̀ hálà ẹni ó bá kú ọ̀rọ̀ tẹ́ bá ń sọ nípa rẹ̀ iná làwọn màláíkà ó máa kọ́lẹ̀ tó bá sọ pé kò túmọ̀ sí kinní kan ṣáájú ajẹ́ pé ó da èèyàn ṣe ń dáhùn tí ó lọ gba lọ́ọ̀yà tí lọ́ọ̀yà ó sì fi ọ̀rọ̀ ẹnu yóò sì fi yí ọ̀ràn tó dá yẹn yóò dẹ̀ yí ìjìyà kúrò lórí ẹ̀ ìtumọ̀ ẹ pé yẹn ń jẹ́rìí wájú Ọlọ́run náà bí wọ́n ti ń ṣe lọ́run náà ń ṣe láyè wọ́n á ní kẹ́ ẹ fọ̀rọ̀ tó dáa kẹ́ ẹ fi sin òkú lọ síwájú Ọlọ́run ìwọ wá ní ìwọ ń tiẹ̀ o gbọ́dọ̀ máa sọ gbọ́n tó kù bá ṣe láì dání máa wí ṣèbí ìwọ náà ń ṣe yìí wọ́n kà lójú ayé ẹ bá ti ń kà yìí tó o bá tún kú tán wọ́n tún kà lẹ́yìn rẹ̀ kí ni mẹ́mẹ́ ẹ mẹ́sàn-án wọ́n lè pa yín tí wọ́n bá pààyàn lóòótọ́ ni wọ́n máa ń pààyàn bọ̀ tí wọ́n bá pààyàn sẹ́ni ó pààyàn yẹn kò ní kú mọ́ àdísọ́láwọ̀ bí hakamil hakimin tẹ̀wá ẹ fẹ́ joyè atóbimọ́sẹ̀ bá wí Yorùbá máa ń sọ wọ́n ní ẹ̀rọ àgbàlagbà ẹ wá lẹ́ fẹ́ lọ gbàmọ̀ràn lọ́wọ́ ẹ̀ ẹ̀yin mà bóyá wèrè ló ṣe dàgbà ibi tẹ́ ẹ wà yẹn oyè tẹ́ ẹ jẹ yẹn pẹ̀lú ọjọ́ orí yẹn ó yẹ kẹ́ máa wá làáfíà fún ìlú ni ó yẹ kẹ́ máa wá bí ìlú ó ṣe máa tẹ̀ wájú ni ẹ̀yin náà lẹ wá dúró lórí bóòlù gbogbo sọ sí fẹ́ wó wàláhì Ògbómọ̀ṣọ́ ò ní wó ayé yín ni ó wó tìrántí
endo pe bo Ológbòmọ̀ṣọ́ so se bàjẹ́ ẹ wá lọ ń gọ lábẹ́ àwọn ọba randan kan ẹ lọ ń gọ lábẹ́ wọn láti fi máa dá wàhálà lẹ̀ nínú ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ò ní gbà fún yín. Ọlọ́run ò ní gbà fún yín. Nínú àṣà àwọn alálẹ̀ ò ní gbà fún yín. Ìlà tẹ́ bá ń bẹ lórí òdodo lóko. Ẹ wá ń yákàyákà péré sọ̀hún. Ìwọ̀n abalẹ̀ sí tẹ́ rí lánàá yẹn. Ó dùn mí gan, ó dùn mí púpọ̀ gan. Ó dùn mí púpọ̀ gidi gan. Tí irú wa yìí ò sí ńbẹ̀. Ó dùn mí gan. Tí irú wa yìí ò sí ńbẹ̀. But èyí tẹ́ rí yẹn ìwọ̀nba ni. Ó dẹ̀ sì tukù lẹ́yìn fún yín. Tó o bá mọ̀ pé o lè múlẹ̀ pẹ̀lú Ṣọ̀ún, pẹ̀lú ààfin Ṣọ̀ún, bí ó yẹ Ṣọ̀ún kalẹ̀ fáwọn tí ó múlẹ̀ pẹ̀lú ẹ̀. Tó o bá mọ̀ pé o lè múlẹ̀ pẹ̀lú Ṣọ̀ún lórí bí ìdàgbàsókè ó ṣe wọ Ògbómọ̀ṣọ́, gbé oyè yẹn kalẹ̀ kìí ṣe dandan sí wọ́n fi bẹ̀ ọ́ ni. Ọ̀tọ̀ ní pé dẹ́jẹ́ mi ni mo dúró mi o, wọ́n wá pè mí ni o, wọ́n fi bẹ̀ mí ni o, mo dẹ̀ ké tó mo ní ǹjẹ́ o, ṣùgbọ́n o sunkún ẹ̀ ní ó ní ọdún tó fi sunkún ẹ̀. Ó ní ọdún. Bàbá àná tí òfin yín jẹ́ àṣẹ wá ń rí nísìn pé àṣẹ bàbá yìí ò kì í ṣe afọ́fúngbé mu àfihàn ò kì í ṣe òpònú. Bàbá ti foresee ni wọ́n ti foresee ni irú nǹkan báyìí. Wọ́n ti máa rú yín, wọ́n ti máa bí tẹ́, wọ́n ti máa ń tẹ́lẹ̀ sí, wọ́n ti máa wà tẹ́lẹ̀ wù. Ìlú fà á tí bàbá yìí ò fi yín jẹ́. Ẹ wá lé títí bàbá yẹn fi tẹ́rí gbà sọ. Ẹ tún wá lé lọ́dọ̀ tó ní iná ẹ fagbára rìn ẹ fipò rìn. Wọ́n wá ní kí wọ́n fi yín ṣe, wọ́n sì fi yín ṣe. Wọ́n ní kí wọ́n fi yín ṣe, wọ́n dẹ̀ fi yín ṣe. Ẹ joyè kò tí ìpọ́sẹ̀ méjì. Ẹ ti bẹ̀rẹ̀ sí ní máa dramatize. You call yourself someone in council. Are you the only one in someone in council? Let me tell you, majority carry the votes. If you cannot do with them, if you cannot agree with them, just leave the palace for them. Bó bá ti lè ṣe tí wọ́n ṣe níbẹ̀ fi wọ́n sílẹ̀ pẹ̀lú tí wọ́n ṣe. Àmọ́ kó wà láàfin yẹn. Wọ́n máa tó, wọ́n máa só, ìwọ ó máa já. Wọ́n máa gbé sókè, wọ́n máa fà wálẹ̀. Wọ́n máa tó, ó máa dàrú. Àpèrè yẹn ò ní jẹ́ onísinmi. I don't want to talk much. Ṣùgbọ́n my advice for Baba Olóyè. Ẹ rí wípé níjọ́ tẹ́ ń joyè yẹn ẹ̀yin náà lẹ́nu kún jù. Bí ìgbà pé yín nìkan ni. Wọ́n ní ẹ má dalẹ̀. Èkó tó dalẹ̀. Ó sùn lókè ìpẹ́. Ẹja tó dalẹ̀. Ó dèrò orí iná. Ẹyẹ tó dalẹ̀. Ó ṣe dédé òkúta. Ó jábọ́. Sẹ́yìn pé tó bá dalẹ̀ láàrin àwọn ẹranko lọ́dẹ ń pa. Tó bá jẹ́ wípé ẹ l'ambition. Ẹ dẹ̀ ní motive tó dáa. Fún ìlú Ògbómọ̀ṣọ́. Àti Fápèrè tó sọ yín di nǹkan. Nínú ìlú náà. Abẹ́lọ́run kó kún yín.
wa illa Ọlọ́run kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ajino abalo wọ́n sọ ní gẹ̀ta wọ́n ní ẹlòmí orúkọ òun mọ̀ ọ̀rọ̀ sọ tá bá dákẹ́ tá sọ̀rọ̀ èyí ṣe pa àmọ́ tó yẹ ká sọ ṣùgbọ́n tí ó bá fẹ́ kí nǹkan ó bàjẹ́ ó níbi tí máa ń ṣe ìdákẹ́ wa kìí sojú àìsọ̀rọ̀ wa kìí ṣe ti bẹ̀rù ṣùgbọ́n tẹ́ bá tọwọ́ bọ̀ wá lẹ́nu you're gonna talk a máa sọ̀rọ̀ bàbá dẹ̀ sọ nǹkan ó bàjẹ́ a fẹ́ kí nǹkan ó bàjẹ́ ibi ẹjọ́ yìí sí ó ní bó ti jẹ́ ó níbẹ̀ ti rí níbẹ̀ ó níbẹ̀ ti jẹ́ níbẹ̀ ọ̀rọ̀ tí ìfẹ́ sọ rẹ̀ wọ́n ní òun lè yí wá fún yín ẹ má tú pẹ̀lú àwọn ọ̀tá àlú ẹ má tú pẹ̀lú àwọn ọ̀tá àpèrè sọ̀hún láti máa ṣe nǹkan tẹ̀bọ́ wá rò wípé ẹ̀tọ́ bá kan ẹ̀jẹ̀ bá kan ẹ̀dí bá kan ẹ̀rán tí ọba tó jẹ́ jù yín lọ ẹ̀rán tí ọba tó tó jù yín lọ ẹ̀rán tí ọba tó dé jù yín lọ ìlú ewa kó má lò lórí Ṣọ̀ún ni olórí gbogbo Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ Ṣọ̀ún òun ni olórí gbogbo Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ kò sí bí ipò olóyè ṣe lè tó láàfin Ṣọ̀ún òun ni olórí òun sì ni ọ̀gá fún gbogbo àwọn olóyè yẹn nínú ààfin ẹ̀sùn agbẹjẹ́ mẹ́wọ́ ẹ jẹ́ kí ẹlẹ́mọ̀sọ yín sọ ibi tí wọ́n bá ní kó sọ ẹkún Ṣọ̀ún lọ́wọ́ lórí ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ ó tán lẹ́nu ó kù síkùn ó gbọ́ àwa tí a jọ ṣe prógámù láti bẹ̀rẹ̀ tó fi débi tí ó dé Ọlọ́run kó má ṣàkún ẹnì kọ̀ọ̀kan wa ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ ó dàrú ọba wa Ṣọ̀ún Ọlọ́run kó bá wa mú wọn dúró gbogbo àwọn ọba tí wọ́n àtàwọn olóyè àti àwọn ọba agbègbè tí wọ́n kún Ṣọ̀ún lọ́wọ́ lórí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ gbogbo àwọn èyí tí wọn ò tí ì join Ọlọ́run bá wa kọ́ wọn àmọ́ sí bá wa tó àwọn náà sọ náà káwọn náà fi lè gbé ìfẹ́ Ògbómọ̀ṣọ́ sí number 1 nínú ọkàn àyà wọn tí wọ́n bá wá kọ̀ wípé àwọn fẹ́ máa divide náà ni Ọlọ́run ìwọ lọ́ba tó ní agbára bá wa ṣe wọ́n bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ ní ṣépè fẹ́ nìkan ṣùgbọ́n Ọlọ́run máa gbogbo ẹ̀ àbí Ọlọ́run bá kó ṣe dára fẹ́ni kọ̀ọ̀kan wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.